bó ṣe ń fa bọ́ mọ́ bó ṣe ń fa bọ́ àwọn bàbá yẹn àwọn àfà àwọn jẹ́ máa fà ìfakúfà ló máa ń fa irọ́ ló ń pa o tó lọ ń bá yòó tó ń ṣe kọ̀rọ̀ òde àwọn àwọn àfà yẹn wọ́n lọ ń bá yòó níyà pé kí ló tó ṣe lọ bọ Ọ̀ṣun àwọn tó ń bá màálù sùn àwọn tó ń gorí olórí irọ́ làwọn àfà yẹn ń pa o kí ló kọ̀ wọ́n láti máa lọ bá yòó níyà pé ẹsẹ̀ pé ẹ wá bàjá ní nà aláì wá bàjá torí kò invite yín ẹ lọ bá yòó níyà kí ni right wọn ẹ rí pé illiterate is a disease why ṣáwọn ọlọ́pàá ni ṣé náà ṣe ó wà nínú constitution Nàìjíríà wípé Muslim nìkan la gbọ́dọ̀ máa ṣe ni tó wà bẹ́ẹ̀ ni táwọn ìjọba náà dé rí gbogbo eléyìí tí wọn ó gbọ́ abẹ́rẹ́ nílé tó fẹ́ máa dálẹ̀ yìí èyí sọ pé fẹ́ paná Adébọ̀rẹ́ ní Ìlọrin ṣé ìjọ Ọlọ́run ni ṣọ́lọ́run rán yín iṣẹ́ ni Ọlọ́run ò ṣe gbèjà Ọlọ́run ò ṣe gbèjà kí ló ń ṣe yín 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 gan kí ló ń ṣe yín kí ni tó wà nínú ọpọlọ yín 15 local government làwọn Fúlàní tó ti di ghost town tó ti lé lọ ní Kwara tó ti dáworo tó ti di ghost town rí àwọn Fúlàní kẹ́ lọ bá wọn kẹ́ lọ mú àlùkùránì kẹ́ lọ kẹ́ di síra kẹ́ di gbogbo ẹ̀ kẹ́ lọ fi bá wọn kẹ́ lọ fi jagun tó bá jẹ́ pé ẹ̀sìn lọ fi ń jagun ní gbogbo ibi tó ti ń jà káàkiri ní gbogbo àgbáyé tó bá jẹ́ pé ẹ̀sìn lọ fi ń jagun yẹn kẹ́yìn náà lọ mú kẹ́ lọ fi jagun oníranù ní amúnisúnmọ́ lọ́hùn ní ọmọ àlè tó ń pè yín gan ní ọmọ àlè ní kí ló ń ṣe yín àfà Ìlọrin gan ṣé gbádùn ṣá Yorùbá ló wà tolerant nípa ẹ̀sìn jù Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ Yorùbá wà very tolerant nípa ẹ̀sìn bẹ́ẹ̀ ni nínú èmi gan tí mo sọ̀rọ̀ yìí gan nínú ẹbí mi a ní Christian a ní Muslim nínú ẹbí nínú àwọn ọmọ ìyá nínú àwọn bàbá mi a ní Christian a ní Muslim ìyẹn ò dẹ̀ ní pé kájọ má ṣe ìyẹn ò ní pé ká má jọ ṣe papọ̀ nínú ẹbí mi ẹ máa rí Christian níbẹ̀ ẹ máa rí Muslim níbẹ̀ ẹ máa rí oníṣẹ̀ṣe níbẹ̀ ìyẹn ò dẹ̀ gbà kó fàjà bẹ́ẹ̀ ni àwọn àfá yìí rọ́ ló pa o oh my God wọ́n lálàkúlà tó bá dín ní pẹ́pẹ́ ká lá plate ẹnu tó sẹ́pà òfin ṣàdúrà àdúrà yìí ò lè gbà tó bá tẹnu bọ plate báyìí ṣáà tí mo plate tí mo sọ kì í ṣàbọ̀ o plate tí mo sọ tó bá tẹnu bọ plate báyìí wọ́n máa la dán ni wọ́n máa alápani lílá lọ́la wọ́n máa la ẹni tí ń la ebu ni wọ́n máa la lọ ni ọmọ àlè ni wọ́n tó dẹ̀ pé òróǹbó lọ fẹ́ mu ọsàn náà lọ fẹ́ mu tó bá mú eyín burúkú wọn yẹn eyín wọn tó ní ṣọṣọ bí àrùn tó yóyún jẹ yẹn tó bá dé yín mọ́ òróǹbó tàbọ́sọ̀ báyìí wàláì ọ máa fún ọsàn yẹn ní fúnkúfún ni ẹni báwo mo ṣe mọ̀ mo mọ̀ náà ni ọ̀rọ̀ burúkú wọn rèé mo mọ̀ náà ni ẹ̀rẹ́ ni wọ́n ṣọṣọ ni ẹ̀rí nínú fídíò yẹn ni ẹ lọ wọ àwọn àfáà yẹn ẹ lọ wo àwọn àfáà tó ń pera wọn ní àfáà yẹn wàláì ẹnu ẹ ti bá mọ̀ pé ẹnu ilé wọn ti fi lápílẹ̀tì tó rẹ̀ náà làdúrà wọn ò ṣe gbàdúrà wọn ò lè gbà tó bá dẹ̀ fẹ́ mọ̀ sàn náà ìmúkùmù lọ́ máa mú wọn mọ́ bọ́ ṣe mọ̀ sàn aró oko ni wọ́n bẹ́ẹ̀ ni ẹnu tó sọ pé àwọn fi ń ṣàdúrà onírọ́ ni wọ́n o ṣọ́lọ́run ṣe é gbèjà ní ṣọ́lọ́run ṣe é pé gbèjà wọn ni kí ló ń ṣe yín náà kẹ bára dára rẹ ò ṣe ń sọ̀hún ẹ lọ bá àwọn Fúlàní jà ẹ̀yin tẹ́ ti gba wèrè mẹ́sìn Ìlọrin wèrè álímì Ìlọrin mẹ̀sùn jàmbá àwọn ẹ̀ máa sọ pé ẹ̀kọ́ lọ́n paná Adébọ̀rẹ́ kọ́lọ́n paná lẹ́kùlẹ́jà rẹ ẹ̀fẹ́ lẹ́kùlẹ́jà àwọn ìyàwó yìí náà ló ń ta lẹ́kùlẹ́jà nílọrin ṣé kò sẹ́ni tó ń ta lẹ́kùlẹ́jà ẹgbẹ́ àwọn ìyàwó yìí ló ń ta lẹ́ ajẹ́kọ́lọ́ ó máa pa àwọn ìyàwó yìí náà rẹ nìyẹn àwọn ìyàwó yìí ló ń ta lẹ́kùlẹ́jà kí ló ń ṣagbárí yín náà kí ni tó ń ṣe yín ẹ ti ya wèrè mọ́ tilẹ̀ o ẹ gbádùn o ẹ̀yin àfà lọrin ẹ̀yin àfà Ìlọrin wèrè álímì ẹ gbádùn o ẹ lọ bá yòó ní yàyà ẹ wá bá mi Ọlọ́run ṣe kí n wá níbọn lé Ọlọ́run ṣe kí n níbọn lé táw ní wàláì mi ìpààyàn rí bọ́ táw kí mo ti àlọ́ bí mi lásìkò báyìí ẹ ya wèrè ní Ọlọ́run ní jẹ́ ìpààyàn láyé mi mo ń ṣeré ni o ṣé ẹ ya wèrè ẹ lọ ṣerú ẹ̀ fún yòó l'Amẹ́ríkà ẹ lọ ṣerú ẹ̀ fún l'Amẹ́ríkà ẹ kẹsẹ̀ òṣì lẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lọ bá wọn lébọ̀ yín gan pàápàá tó ẹ wò ẹ má jẹ́ kí ẹ wò ẹjọ́ torí Ọlọ́run ẹ lọ bá mi wá Aláàjì Oríyọmí ẹjọ́ torí Ọlọ́run ẹ lọ bá mi wá wọn wá wọ́n ní láti gbé machine DNA machine lọ sí ìlú Ìlọrin àgbà ẹ jẹ́ ká protest wọ́n ní láti torí pé a fẹ́ yọ ọmọ àlè kúrò nínú ọmọ ọkọ wọ́n ní láti gbé Aláàjì Oríyọmí mi ìpè yín fúnkú mi ìpè yín fárùn oríire owó ọmọ àlàáfíà ìkúbálẹ̀ ọ̀rọ̀ mo fi pè yín ẹjọ́ tó lọ ẹ bá gbé DNA machine lọ sí ìlú Ìlọrin
táì ìgbà kan bí ábí last year ibi eré láti mò tọrọ ó dàbí pàlàdí Oríyọmí bóyá ọsẹ pé àwọn fẹ́ gbé wọn fẹ́ lọ ní ọ́fíìsì sí Ìlọrin ni bàbí bóyá ó dẹ̀ ń ṣeré ni woman kan ṣàjáde ṣá tí woman yẹn bẹ̀bẹ̀ pé kálájí má gbé máṣíìnì DNA wá sí no máṣíìnì DNA kan ló sọ ó ní kó má gbé ọ́fíìsì wọn wá sí Ìlọrin o kálájí má gbé ọ́fíìsì wọn wá sí Ìlọrin o kó má táṣìírí o lórí íńtánẹ́ẹ̀tì ni mo ti rí ó lè jẹ́ pé bí eré ni but ó tọrọ bí ìsọkúsọ ni ibi eré láti mò tọrọ alájí Oríyọmí ẹgbẹ́ torí Ọlọ́run ẹgbẹ́ ọ́fíìsì ń lọ sí ìlú Ìlọrin bẹ́ẹ̀ ni àní 70% wọn ní Ìlọrin ọmọ àlè ló pọ̀ jù nínú wọn bẹ́ẹ̀ ni kò sọ́mọ àlè ní Ìlọrin ọ̀rẹ́ mi ni aláràfà mi ni ọ̀rẹ́ mi ni irọ́ ni o wọ́n dẹ̀ ń báyàwó ọ̀rẹ́ wọn sùn wọ́n ń báyàwó àbúrò wọn sùn ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ ni aláràfà mi wọ́n ṣe ṣìnàjú kí ló dálẹ̀ lọ ẹnu wọn gangan bíi kẹ́tù náà yẹn wọ́n ṣe ṣìnàjú kí ló dálẹ̀ lọ kí ni nǹkan tó ń ṣe yín náà kí ló ń ṣe yín náà ẹ̀yin àáfàá náà ẹ wá gbọ́ ìyá kan ti rán mi sí yín